يا ايها الناس انتم الفقراء الى الله والله هو الغني الحميد. الحمد لله الذي أمرنا بمكافحة الفقر ومحاربته، وأمرنا بالدعاء والكسب الحلال، والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. إن خير الحديث كتاب الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ó pa wá láṣẹ tó ní ká máa bá òṣì jagun ìṣẹ́ òṣì. Ọlọ́run pa wá láṣẹ ó ní ká máa jà lógun, ká sì máa gbìyànjú bí ó ṣe kú nínú ayé wa àti nínú ilé wa àti nínú àwùjọ wa. Àṣẹ wá látọ̀dọ̀ Ọlọ́run ọba wípé àwa mùsùlùmí ká má jókòó tẹ́tẹ́rẹ́, ká má bẹ̀rù, ká sì máa gbìyànjú kí àrísìkí halal kó lè bá tẹ̀ wá lọ́wọ́, èyí tá fi ṣẹ̀sìn Ọlọ́run, èyí tá a fi gbèsè ayé rọrùn. Ọlọ́run ọba aláàtí ó wá júwe fún wa wípé ká jáde lọ, ká gbìyànjú lọ, nítorí káyé wa kó má bàa bàjẹ́, kọ́run tá ń lọ náà kó má bàa bàjẹ́. Adúpẹ́ fún Ọlọ́run ọba náà. Ayé wa tọ̀run wa ọlọ́mọsá jẹ́ ọ̀dà pàdé ara wọn. Ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run èyí tó dáa jùlọ tó pé jùlọ kó bá Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn ará ilé pátá àti gbogbo àwọn sàábé àti gbogbo àwọn ẹni rere tó ti lọ. Èyí tó dáa jù ní ọ̀rọ̀ téèyàn máa ń jókòó gbọ́, òun náà lọ̀rọ̀ tí wọ́n bá ti mú jáde nínú Al-Qur'an, sunna Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Òun náà ni ojú ọ̀nà tààrà téèyàn máa ń tọ̀, téèyàn máa fi ń gbádùn ayé. Ọlọ́run kó máa yà wá lẹ́yìn sunna Ànábì wa Muhammad, kọ́lọ́mọ́ lè wá kó lẹ́yìn Ànábì tó bá dijọ́ al-qiyama. Èyí tá a ti ń ṣe nínú sunna náà kọ́lọ́n jẹ́ alẹ́ máa bá lọ, èyí tá a ti máa ṣe kọ́lọ́n jẹ́ ọ̀rọ̀ wá lọ́rùn. Gbogbo tó bá ti pè lẹ́sìn fún wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, ẹ̀yin sisters wa, tá a bá ti sí Kùránì tá a bá ń bẹ̀, àwọn hadisi sunna Ànábì àbá níbẹ̀, òkè ṣe Islam o, àdásílẹ̀ sínú ẹ̀sìn ni, innovation ni wọ́n ń pè é, ànú ni, ìṣìnà ni. Ẹ̀sìn Ọlọ́run ó níwèé, Kùránì làkọ́kọ́, ẹlẹ́ẹ̀kejì làdísì. Èyí tá a bá ti bá ń bẹ̀ náà lẹ̀sìn Ọlọ́run tọ́lọ́run fẹ́ràn Ànábì sí wa. Ànábì ni messenger, Islam ni message. Inú Kùránì àti àdísì wọn á fi message náà sí. Ọlọ́run wọlé àánú ẹ̀ kọ́mọ́sà ṣàánú wa. Èyí tá a náà gbé kalẹ̀ ní kọ́lọ̀ jẹ́ a máa ṣe, gbogbo èyí tá a náà gbé kalẹ̀ lẹ́sìn kọ́lọ̀ mọ́sà lé wa kó ń bẹ̀. Gbogbo àwọn wọn sàdádálẹ̀ kọ́lọ̀ bá darí wọn sínú sunna Nabi àtàwọn gbogbo apáta kọ́lọ̀ mọ́sà jẹ́ akú dáadáa. Mo kí gbogbo àwọn bàbá wa ní Jami Switzerland, Ìfẹ́lọ́dún Àjùmọ̀ní Central Masjid ní ìlú Atan Ìpájà. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba wa. Mo kí bàbá wa imam tí wọ́n tún kọ Islam nínú mọ́sálásí náà. Mo kí gbogbo ẹ̀yin bàbá tẹ́ jẹ́ àwọn àfáàgbà tẹ́ dúró tì wọ́n. Mo kí ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, ẹ̀yin sisters wa, ẹ̀yin brothers wa, ẹ̀yin ọ̀dọ́ tá a jọ ń pè sí Ọlọ́run ọba ní mọ́sálásí yìí. Mo kí wa pé àlàáfíà Ọlọ́run, àánú Ọlọ́run kọ́ lọ́mọ́sàjọ́ ọmọ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa. Ìtí wọ́n ní kí n fi bá ní sọ̀rọ̀ ní àárọ̀ yìí, ọ̀rọ̀ tó pàtàkì nínú sẹ̀mí wa ni.
هنا مشكلة الفقر وحلولها في الإسلام. ìṣòro nílé ayé oríṣiríṣi. wọ́n ní èyí tá a sọ ní ìṣòro ìṣẹ́ òun òṣì nínú sẹ̀mí èèyàn àti ọ̀nà àbáyọ kó níbi ìṣẹ́ àti òṣì gẹ́gẹ́ bí Islam ti gbé kalẹ̀. mushkilatul fakri min ahammi al-mashakili التي تواجه الإنسان léyìí tá a ní tanra wa gbogbo àwọn aláwa nú ayé láti mọ̀ bí ṣe lọ. nínú àwọn ìṣòro tí ń kojú wa lágbàńlá ayé lénìí, gbogbo àgbáńlá ayé ni ó ọkàn sàn jura wọn lọ ni. kò sílùú kan tí wọn ti máa pariwo sí àti ṣẹ́ lásìkò tá a lò lọ́wọ́ yìí. ó fi dé Amẹ́ríkà, kódà ó fi dé Saudi, ó fi dé France, Canada, gbogbo àwọn ìlú ayé pátá. òun náà ni ìṣẹ́ ó ti wọbẹ̀. tá a bá wá ń sọ tiwa ní Nàìjíríà ń bí èyàn ọ̀pá máa ń fẹ́ ní kọ̀ọ̀kan yí pé ìṣẹ́ ń bá wa fira. àwọn Yorùbá wọn ní ajá Ọlọ́run lò sí, ọlọ́mọdé ẹsẹ̀ ní kọ̀ọ̀kan wa. wọ́n ní ọ̀rọ̀ bá ṣe lé ìṣẹ́ wọgbó, ọ̀rọ̀ tó pàtàkì ni fún gbogbo mùsùlùmí. tá a bá fẹ́ ṣayé tó gbádùn, tá a sì fẹ́ dọ́run re, tá a fẹ́ jẹ gbèsè kú. torí pé òṣì ìṣòro ni yìí tó máa wá máa kírètì àwọn ìṣòro fún yàn nínú ayé. wa hiya sababu mashakila ukhra. wọ́n ní bí òṣì bá ti wọlé àbọ̀wọ́nú ìgbésí ayé yàn, kéèyàn mọ̀ pé ìṣòro yẹ ọ̀kan kéèyàn ní o, ìṣòro tó pọ̀ rẹpẹtẹ ni. torí tí wọ́n ti ń bọ̀ wá sínú ilé kan àbí inú ayé ẹnìkan, yóò fa àwọn wàhálà kan dání tẹ́ wá ojútùú sí tẹ̀ nírí. wọ́n ní nínú ẹbí bó sì bá wọbẹ̀ abẹ̀bí jẹ́, ọba wọnú àwùjọ abàwùjọ jẹ́, tọ́ba wọnú sẹ̀mí èèyàn abàsẹ̀mí jẹ́. wa huwa halatun مزمنة من الحرمان الماضي وعدم سد حاجات أساسية مثل الغذاء والمأوى والتعليم والرعاية وغير ذلك. wọ́n ní tí ìṣẹ́ àti òṣì tó bá ti wọnú ìran kan àbọ̀ wọnú ilé kan àbọ̀ wọnú àwùjọ kan, wọ́n ní gbogbo àwọn nǹkan tó jẹ́ àwọn bùkátà kò sí má gbọ́ lójúmọ́, wọ́n ní yóò nira. àwọn bùkátà kò síbi tó fẹ́ sá lọ fún. ààrẹ náà ní jíjẹ, bó ló ṣe wà nú ayé tó ní jẹun. wal ma'wa, báwo ló ṣe fẹ́ wà nú ayé tó ní níbìkan tó máa lọ lè sinmi sí. ó lè jẹ́ ilé tó kọ́, bó bá sì lówó tó yẹ kọ́lé, ọ̀sán rẹ̀ ń tilé. wal-malbas, wọ́n ní ọmọ àwọ̀sọ̀ nítorí pé Ọlọ́run ọ̀dá wọn ọmọ ànábì Ádámà ká máa rìn ní òhò. ẹ̀rẹ̀ lómi tó wọ́n fẹ́ jáde tí gbogbo aṣọ rẹ̀ bá ti gbó, yọ́dẹ̀ bú ẹkún. ó gbé eléyìí ó ti ya, ó tún mú tọ̀hún ó ti funfun, ó tún mú eléyìí ó ti bẹ́. ìbànújẹ́ lẹ́yìn ó fi jáde. wa ta'lim, afẹ́ fọmọlẹ́kọ̀ọ́. ẹni tí ó bá lówó só lè rán ọmọ lọ lé kí ó lásìkò yìí sá. ó fẹ́ kọ́ ọmọ lọ lè ha Quran, wọ́n sì ní wọ́n gba 2,000 naira lójúmọ́ ní bọ́dì tó mọ́ fẹ́ gbé. 2,000 naira lóṣù, èlónú jama ní jojoojúmọ́ 60,000 naira. ọmọ ìyá mi ní táàmù ńkọ́ tẹ̀mọ̀ yẹ tọ́dà. owó oúnjẹ nìyẹn, ẹ wá sanwó ilé tí wọ́n máa gbé, torí wọ́n gbowó lé lánàá tí ó gbowó lé ilé wọn kọ́ àwọn ọmọ sí. owó tíra, owó madrasa, gbogbo ètò lọ bí 350 per term. òun ló lẹ́sì jù nínú ilé kí ó tẹ̀yìn máa mọ́ lọ. ẹni bá gba 250 wọ́n kàn ń sànú yìí ní sàrà níṣẹ́. èló lèyìn fẹ́ máa gbà lówó oṣù tí ó fi yọ 350
láàrin oṣù mẹ́ta èló lòun gan gbà lóṣù minimum wage èló ní jama 700,000 àbí ẹ̀rí pé iṣẹ́ ti dé 70,000 naira ọlọ́mọsà sọ ní mẹ́ o bí wọ́n tó ń bẹ nípò bẹ́ẹ̀ kọ́ lọ́ máa lànà fún wọn ọ̀fẹ́ rán mọ́ lọ sí school ọ̀dà community school ọmọ ìyá mi kò sọ́gbọ́n tó fẹ́ dá tó fi ní náwó bí yọ̀bá sì fọmọ lẹ́kọ̀ọ́ èèyàn ń so àpò ìyàkọ́ ni o gbogbo ẹni tí ọba ti kọ́mọ ẹ̀ lẹ́kọ̀ọ́ kò kéwú kò kàwé yọ padà di hooligans yọ padà di taos yọ padà di irinṣẹ́ àwọn olóṣèlú wọn lọ́wọ́ tó bá di ilẹ̀ lè sún ṣe kí ni jama lè sún bẹ̀nsẹ́ ọlọ́mọtàwá ló ṣe o òrì àyà ààrẹ dé èèyàn fẹ́ lóògùn wọ́n ní hospital yá wọ́n ní wọ́n ti gbé wọ́n ló ti yá ṣé ọba síbi téèyàn ti mú owó ó lè jẹ́ sábàbí téèyàn fi jáde láyé lérí oògùn 15,000 naira 20,000 naira tí ọba ṣe lọ́wọ́ yẹn lásìkò yẹn ó lè jẹ́ sábàbí téèyàn fi jáde láyé òsì máa ń jẹ́ sábàbí téèyàn fi jáde láyé ọlọ́run mọ́tàwá ló ṣe o mọ́jà mọ̀ọ́sì mọ́jọ́sì ọmọ àwa náà mọ́jà àpàdé ẹ̀ mọ́jà ọ̀pàdé wa la hawla wala quwwata illa billah. ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ilé ayé tá a wà yìí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó dá wa síbẹ̀ ó ní ká máa wá sẹ̀mí ń bẹ̀ ìṣẹ̀mí yẹn ò lè rọrùn àfi ká máa rówó ná ẹ̀sìn tọ́lọ́run torí ẹ̀ dá wa á kírun á gbààwẹ̀ á lọ Mákà gbogbo àwọn ìjọsìn tọ́lọ́run ní a wá ṣe láyé bí ó bá sówó lọ́wọ́ yẹn kò rọrùn ẹ̀dàkùn téèyàn bá jẹun sẹ́yìn lè kírun wọ́n bá rúkú kí náà ṣẹlẹ̀ jama yọ́ tàkìtì ni kọ́dà ó lè fèrè kanlẹ̀ kọ́mọ́ lè gbérí mọ́ ó lè nàró tí ebi bá ń ṣe kíní ebi bá ń pa ọ̀rọ̀ àrísì kíkẹ́ sí àwàdà jama ó fẹ́ tọ́jú òbí rẹ ó fẹ́ tọ́jú ẹbí ó fẹ́ ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ bí ó bá wá sí àrísì kì í bò ní ó ṣe rọrùn Ọlọ́run wa bì ọ́ gbogbo àtàwọn bá ti ń wá Ọlọ́run sì àjẹ́ máa rí nírọ̀rùn gbogbo wa pátápátá lọ́lọ́run ọba aláwọ̀ wájú yé wáyé pé gbogbo wa pátápátá la ní Ọlọ́run ní gbogbo wa ní aláìní àwọn bílíọ̀nìyà ni wọ́n ń kọ́ aláìní lọ́lọ́run pè wọ́n àwọn mílíọ̀nìyà ń kọ́ aláìní lọ́lọ́run pè wọ́n gbogbo àwọn sàràkí àárín wa àwọn ìyá lọ́jà Ọlọ́run ní gbogbo yẹn aláìní ní torí tọ́lọ́run bá de àdánwò kan síyàn nínú àwọn àdánwò tí ń bẹ nú ayé èyàn ó sùn pẹ̀lú billions yóò sì jí lẹ́ni tí ò ní nǹkan kan náà àkáǹtì ẹ̀ wọ́n tó fi dago mẹ́rin àárọ̀ yóò ti transfer gbogbo ẹ̀ wọ́n ní tí ń ṣẹlẹ̀ yìí á ní di 50 million láì ṣe bẹ́ẹ̀ ọmọ yẹn máa kú ìyàwó yìí bí sì ṣe ọmọ lọ wọ́n gbéwò ilé sílẹ̀ kẹ́nìkan mọ̀ máa ń sakọ pé òun alárìsìkí lòun aláìní lọ́lọ́run pè wá alárìsìkí ẹnìkan náà ni ó wà Razak òun náà ni Allah òun ló ní tí máa bù fún yàn nínú tọwọ́ ẹ̀ a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní ya ayyuhan nas ọlọ́wọ́n bá ní gbogbo ẹ̀yàn mẹ́yàn antumul fuqara antumul fuqara ila Allah gbogbo ilẹ̀ aláìní sọ́dọ̀ Ọlọ́run gbogbo ilẹ̀ ń bùkátà sọ́dọ̀ Ọlọ́run wallahu wal ganiyyul hamid ọba Allah nìkan lọ́ba ọlọ́rọ̀ òun lọ́ba táàmà kí táàmà yìn kọlọmọsà wọlé àánú ẹni kọ̀ọ̀kan wa ọlọ́mọsà fọwákò nínú ìṣẹ́ kọlọ̀run rọ̀ wá lọ́rọ̀ ọlọ́run aláìní ni wá ọlọ́mọsà ìfún wa khuturatul faqr ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ewu tó wà fún ìṣẹ́ àtòsí táà fi gbọ́dọ̀ máa wòran alákọ̀ọ́kọ́ òun náà ni pé alfakiru shar àìní ọkọ òní ìyàwó òní ọmọ òní wọ́n kàn jí sínú ìṣẹ́nulé wọ́n láburú ni ó èyàn gbọ́dọ̀ wòran o aburú tí ó máa bí àwọn aburú ńlá míì
yata'awwadhu ar-rasulu sallallahu alaihi wasallam billahi minhu wọ́n lá Ànábì tó bá ti jí láàárọ̀ tó bá ti kírun tán nínú àwọn àdúrà tí máa ń ṣe láàárọ̀ adhkaru sabah wal masa Ànábì a máa sọ fọ́lọ́run Ọba pé Allahumma ìwọ Ọlọ́run Ọba mi o inni a'udhu bika minal kufri wal faqr ìwọ Ọlọ́run mo ń sádìọ́ mo ti di kèfèrí lẹ́yìn ìgbà tí mo ti jẹ́ muslim àdúrà alákọ̀ọ́kọ́ nìyẹn tó bá ti jí kọmọ bẹlọ́n Ànábì ní ìwọ Ọlọ́run wal faqri mo sì di mòsì mo di wá wá kí n tó ná mo di wá wá kí n tó lò yọ òsì kúrò nínú ayé mi Ànábì a máa sọ Ọlọ́run bẹ́ẹ̀ nítorí Ànábì fi ń sáde Ọlọ́run mọ̀túnmọ̀ inni a'udhu bika ni inni alitajihu ilayki mo sápa mọ́sọ̀dọ̀ wọ Ọlọ́run kí kíní tí ń bọ̀ yọ bọ́ sí kíní kọ́mọ kọlù mi kí ni nǹkan náà jẹ́ wá òsì poverty nígbà Ànábì ń wá sọ níbẹ̀ ní jojoojúmọ́ yóò ṣàdúrà láàárọ̀ yóò ṣe nírọ̀lẹ́ ìwọ́n náà lọ lè ra ìwé kan tí wọ́n ń pè ní Citadel of Believer. It's a prayer book kọ́ lọ lè wo prayer 27 morning and evening prayer lọ lè wo àdúrà yẹ wà ń bẹ̀ bọ́ọ̀ bá ti ń ka àdúrà yẹn ó pàdé àdúrà tí mo sọ yìí torí pé tí èyí bá gba òṣì láàyè tó bá fi spread nínú ayé yàn wọ́n ní min mashakilihi al-kufru billah èyí ń padà máa ń pààrọ̀ Ọlọ́run tí òṣì bá múyàn dáadáa téèyàn bá rẹ̀ ní pé èèyàn sákèsí téèyàn gbọ́ wá sí èèyàn sọ fọ́lọ́run bá pé ṣe bí wọ́n lọ́wọ́ máa ń gbàdúrà èèyàn náwó sí Ọlọ́run bá pé ìsìláàmù yẹn òun ò sì wá ṣe mọ́ ṣọ́ọ̀ṣì ló wọ́n máa lọ àbọ̀ wọn máa lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe ẹni tí ń lè sógun owó kí ló sún débi ọ̀dọ̀ babaláwo òsì ó sì dípò babaláwo yẹn náà kí lóun náà ọ̀gá àwọn olòṣì torí tó bá lówó kò ní máa jágbó ká yóò wà ní Banana Island àbí kó wà ní Lekki phase 2 kó máa ta mọ́tò ó náà kọ́lé gidi síbẹ̀ àìní ló mú wà nínú gbó ní fi ń jójókújó máa lọ́lọ́kúlọ̀ aláìní tó lóun fẹ́ sọ yẹn dolówó kèfèrí ni ẹni bá ti gbàgbé kéde kan bẹ téèyàn máa ń lò téèyàn fi lówó kèfèrí ló ń tọ̀ torí ẹni tí sọ yẹn dolówó Allah ni inna Allaha huwa razzaqu Ọlọ́run bá ní èmi nìkan ni razzaqu èmi lọ́ba tí máa ń fún yàn lówó lólùkú wá tìlìmọ̀ tí agbára téèyàn fi ń lówó ọwọ́ èmi Ọlọ́run nìkan ló wà ẹni bá ní kò ní lówó kò sí ibi tó lè lọ láyé olòṣì náà ní ọ̀yà ẹni bá ti sọ lólówó wọ́n bí bá ń ta yẹ̀pẹ̀ bí bá ń ta ewé yóò sì di mílíọ̀nìyà nígbà Ọlọ́run ti kádàrá pé yóò lówó ó ti wà ní àkọọ́lẹ̀ Ọlọ́run ti pàṣẹ bẹ́ẹ̀ ogun owó ẹni bá ti ń ṣe kọ̀láwẹ̀ torí kọ̀ gbọ́lọ́ ń gbọ́ iyyaka na'budu wa iyyaka nasta'in òun náà lèyàn fi láwẹ̀ Ọlọ́run ní ẹ máa sọ pé ìwọ nìkan ṣoṣo la máa sìn wa iyyaka nasta'in kọ́ ọ̀dọ̀ rẹ nìkan la máa wá ìrànlọ́wọ́ wá kí lọ wá lọ ìlú tó lọ ọwọ́ ìrànlọ́wọ́ lọ ni ọba lè dénú abúlé yẹn a ní bàbá ẹ ràn mí lọ́wọ́ ìṣẹ́ àtòsí ṣe kí ni ọ̀pọ̀ ọwọ́ gbé àlìjánu lé lọ́wọ́ ọ connect ẹ mọ́ jean wọ́n ní kọ́ ọmọ gbé lọlé tó bá ti bẹ̀rẹ̀ sí wẹ́sẹ̀ yẹn àbọ̀ ń jẹ kínní yẹn àbọ̀ ńlá kínní yẹn wọ́n ti kó ẹrẹ́ nínú àwọn tó gbà wẹ̀ ọ̀làwẹ̀ onírun bọ́ọ̀lù ọmọkà nígbà ẹgbẹ̀rún Ọlọ́run nígbà la'in ashrakta la yahbatanna amaluk Ọlọ́run tẹ́ bá ilé iṣẹ́ bọ́ Ọlọ́run bá ní gbogbo iṣẹ́ yín àtẹ̀sìn yín ní ó bàjẹ́ òsì máa ń sọ yẹn dológun bẹ́ẹ̀ bá sì dológun yóò di kínní yóò dẹ̀lẹ́bọ tó bá ti dẹ̀lẹ́bọ ó ti di kèfèrí òsì ti gba ayé àtọ̀run lọ́wọ́ ẹ̀ alifakiru yusabibu atafakkuka al-usari wọ́n ní ìmọ̀ ń bírèkì marriage ọ̀dẹ̀ mọ̀ bírèkì inú ilé tí bàbá lọ lọ́tọ̀ tí ìyá lọ lọ́tọ̀ obìnrin a máa kó jáde ńlé tí ìṣẹ́ bá mú wọn nulẹ̀ alótóbá wọn àwọn òbí tòun náà lẹ́mìí wọn ṣe kíní lẹ́mìí wọn lò ọkọ gan máa kó jáde nulẹ̀ dà ní mọ̀bí tọ́lọ
èmi mẹ́nìkan sì tó kó jáde lé láti bí ọdún 6 àwọn òtí mẹ́bí tó wà nísì iṣẹ́ àtòsí ló lé kó lé àwọn ọmọ àtìyàwó wọn kó pa wọn ń dààmú wọn jẹun tì wọn lọ skul tì wọn wọlé kéwù tì níbo ni bàbá wọn wà wọn ní kọ́dà àwọn ẹbí wọn náà ní àwọn ọmọ ibi tó wà ọlọ́mọta wa ló ṣe o iṣẹ́ ìmọ̀ mú yẹn ní depression al-iktiab tí wọ́n wà depressed ìmọ̀ mú yẹn mí kalẹ̀ tí èyàn sì ní rọpárọsẹ̀ àmọ́ wò sẹ́niran o torí dandan ní kọ́ sẹ̀mí àwọn tó fi sẹ̀mí ó bùkátà owó bọ́ọ̀ bá ti wá rówó wàhálà ti dé bá sẹ̀mí yẹn ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa iṣẹ́ a máa fa divorce mo kọ̀ ẹ́ lẹ̀ èmi náà fẹ́ ọmọ àwọn ọmọ máa ráre tó bá dọjú alẹ́ yọ máa náwó sọ́mọ ẹ̀ yìí pé sọ́mọ òun náà lélẹ́yìí láti bí 20 years ni ìyá ti kó wọn lọ ọmọ ti yàyà kóyà yóò ti dada kúdà ọlọ́ọ̀bá aláàkọ́mọ́sà sọ mi kọ́sẹ́ yìí náà o sóò tẹ́rìbìyà wọ́n ní bí ọba sí owó lọ́wọ́ èèyàn tí ṣe bá wà nulẹ̀ ẹ̀ ní rọmọtọ́ ọmọ obìnrin ọfẹ́ ra ondis bàbá òrówó ìyá òrówó kólẹ̀ ebi tó ń pa ó dé láti skul bàbá ní kò sówó ìyá ní kò sóúnjẹ ó jáde ńlọlẹ̀ wá boyfriend ìṣẹ́ yọ padà mú lóyún tán ní ma bàbá tó lóyún ẹ̀ wọ́n mọ̀ béèrè pé ta ló fún ọ lóyún yóò ní wọ́n pọ̀ tí wọ́n ṣe kíni tí wọ́n dọ́dọ̀ ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wà la hawla wala quwwata illa billah ẹni kan lọ́mọ̀ bá a ṣe máa ń sọ pé ọ̀rọ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ yìí máa ń sọ àwọn ọmọ dàdàkúdà pé àwọn ọmọ olówó wọ́n yàn mà ọmọ ìyá mi òsì náà máa ń sọ ọmọ dàdàkúdà ó tí ò ní wálé mọ́ tí ò ní gbọ́rọ̀ mọ́ ibi ń pọ̀ mọ́ ọwọ́ wá mísìn ilé ṣiṣẹ́ ńlọgbóró wọ́n ní àìní òṣè jẹ́ kéèyàn rí ọmọ fún ní ẹ̀kọ́ tọmọ yẹn ó fi jẹ́ èèyàn láyé téèyàn ó fi wá jèrè ẹ̀ lọ́jọ́ alẹ́ àbí téèyàn ó fi jèrè rẹ̀ lọ́rùn ọ̀sán o skul ọ̀sán o mọ́dásà àbí kọ́ tẹra mọ́sẹ́ o tọmọ bá ń kàwé tí ò kéwú ewu ńlá ni tí bá ń kéwú tí ó kàwé ewu ni ọmọ tọ́ nítọ́ tẹ̀sìn kó lè mọjúṣe rẹ̀ tọ́lọ̀ torí ẹ̀dá ọ̀rẹ́ mọ́ tọ́ nítọ́ táyé kó lè dá jẹun fún rẹ̀ tí ó fi wá bọ̀ wọ́n náà jẹ nígbà tí ó bá lè ṣiṣẹ́ mọ́ ọmọ téèyàn wá tọ́ bó ló ti fẹ́ jèrè ọlọ́run owó táàbí táwọn ọmọ wa ọlọ́mọṣà dálé wa lọ́wọ́ máa ju wọn yàyà kúyà máa ju wọn dàdàkúdà òsì máa ń fà lára téèyàn bá jẹ́ aláìní tọ́bárà àwọn tó ní yọ́dẹ̀ máa bínú orí ọlọ́run lára wọn tó náà mọ̀ pé nítorí ṣe yọ̀ dáa yọ́ mọ̀ sọ̀sọ́kúsọ nípa wọn òsì máa ń tún yàn rọ lágbájá ò rí báyìí tẹ́lẹ̀ àwọn nígbà tí nǹkan dáná ni lọ́bẹ̀rẹ̀ sí lára àwọn èèyàn ní ẹ́ńfì àwọn èèyàn òsì á máa dá ìbínú lẹ̀ láàrin ẹ̀gbọ́n àtàbúrò láàrin bàbá àtìyá láàrin ẹbí wọ́n ní òsì máa ń sọ̀yàn di adigunjalè òsì á máa sọ̀yàn di kidnapper òsì á máa sọ̀yàn di àwọn tí wọ́n máa ń gbé èèyàn pamọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n di kidnappers yẹn tí wọ́n ń gbé àwọn èèyàn pamọ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn ọmọ tí wọ́n rìn káàkiri ní dẹ́sàtì ní Niger ìmọ̀ Nàìjíríà báyìí tí bàbá àti ìyá tí wọ́n tọ́tì àwọn ni wọ́n di Boko Haram Boko Haram kò kí sí Islam ó sì wọ́n ní ìmọ̀ múyàn máa di alubára ọ̀sán gangan alubára yọ mọ sẹ́ndì àkáǹtì sáwọn èèyàn yọ dẹni yẹyẹ àwọn èèyàn ní gbé kọlu ẹ̀ mọ́ bí máa ń bọ̀ lọ́ọ̀kan wa ní ẹni àti sùn ní àsínlé ó ti pè wọ́n náà ọmọ pè mí náà lánàá bí ṣe ń gba bára ká ní ẹ o bọ̀dá ò ní kan ṣe o ìṣẹ́ máa ń sọ̀yàn di bábí àlà ọba dẹ̀ ti bábí àlà kò sí yìí kan nínú ayé ẹ mọ́ ọlọ́mọṣẹ́ wa látọrọ jẹ o wọ́n jẹ́ ọwọ́ ọ̀tá ká tó jẹun wọ́n jẹ́ ọwọ́ rẹ̀ náà ká tó jẹun ọlọ́mọṣẹ́ ètò wa àwọn ìṣòro díẹ̀ mọ́ka yẹn nínú ìṣòro tí ò sí máa ń ṣe kíní
tó máa ń fà nínú ayé yẹn. asbabul alfaqr kí ni wọ́n máa ń fa òṣì gan a ti sọ wàhálà tó sì máa ń ṣe kíni tí máa ń dálẹ̀ òṣì gangan fún rẹ̀ kí ni máa ń fà. alákọ̀ọ́kọ́ alijahal òun náà ni ignorance àìmọ̀kan tó o bá ti rẹ́dì pọ̀ fẹ́ kẹ́kọ̀ọ́ o lè dolówó. gbogbo àwọn tí wọ́n di olówó láyé wọ́n kẹ́kọ̀ọ́ ni ó lè jẹ́ ìwé ni wọ́n kà ó lè jẹ́ kéwú ni wọ́n ké ó lè jẹ́ iṣẹ́ ọwọ́ ni wọ́n kọ́ ó lè jẹ́ òwò ni wọ́n kọ́ ọ̀sà kọ́ gangan. You have to learn. ó lè jòkó kọ́ máa sọ pé iṣẹ́ kan tó wà lọ́wọ́ rẹ tẹ́lẹ̀ àwọn èèyàn ò ti gbéṣẹ́ wá mọ́. Go and learn another one. ìmọ̀ ọlọ́run máa ń lò sábàbí tí ìmọ̀ fi ní àrísìkì. gbogbo àwọn tó jẹ president láyé lẹ́nìí ẹ mú aláìmọ̀kan wá láàrin wọn. gbogbo àwọn tó jẹ gọ́fúnà láyé lẹ́nìí ẹ mú aláìmọ̀kan wá láàrin wọn. gbogbo àwọn businessmen oyè tí wọ́n di olówó ńlá ẹ mú ẹni tí ó mọ̀wé tí ó mọ̀ kéwú láàrin wọn. ẹ̀mẹ́ nìkan tí ó kọ́ṣẹ́ tó wá lóun fẹ́ jèrè iṣẹ́ ó lè lẹ́yìn ọ wá wo kí ni ọba ìṣesí rẹ mú nǹkan tí ọba fẹ́ràn tó nífẹ̀ẹ́ sí tọ́lọ̀ ń fún nínú potential òun ló máa ṣe kí ni òun ló máa lọ lè kọjú mọ́. kò sẹ́nìkan tí ò ní tó lè dowó nínú gbogbo wa òun náà ní ọpọlọ wa yìí. ẹlòmíà máa ta èédú nígbà tí mọ ibi tó yẹ kóun ti kọ́ ọkọ́ṣẹ́ nípa ẹ̀ ọdẹ ń ta síbi wọn ti nídìí ẹ̀ kọ́dẹ̀ ẹlòmíì export kí ni èédú owó tí sì rí ń bẹ̀ ó ju owó tí bàbá tó ní ilé epo láàrin ìlú owó tí ń rí ó ju owó tí bàbá tó ní ilé epo ń rí lọ. ebi iṣẹ́ ni àwọn ìyá aláta àwọn yóò ní tàǹtà tòmátò jojoojúmọ́ làwọn ń rówó owó tẹ́lómi pa ó ju tọ̀gá báǹkì lọ. àwọn ẹ̀kan rí inú dọ̀tí ni pé mọ́là ní yí inú dọ̀tí ẹjọ́ wẹ̀ tán kó gbé gíní ẹ̀ sára ẹwà láti ẹ̀rí pé ìkan ti mẹ́mẹ́. al-ilmu yarfa'u baytan la imada lahu wọ́n ní gbogbo ilé táwọn ọmọ bá ti ń lọlé kẹ́kọ̀ọ́ níbẹ̀ táwọn ọmọ yẹn bá ti kẹ́kọ̀ọ́ tán wọ́n máa gbélé náà sókè wọ́n máa elevate bàbá ẹ̀ ti yẹ ẹ̀ wọ́n máa rán wọn lọ múra Mọ́kà Amẹ́ríkà nígbà tó ọmọ yẹn kẹ́kọ̀ọ́. walijahalu yahadimu baytal izzi wal karam wọ́n ní ẹ wá rí àìmọ̀kan kọ́ ọmọ lọ skul kí ìyá àti bàbá ká máa wọ mọ́ràn. wọ́n ní bẹ́ẹ̀ bá fi góòdì kọ́lé tí ó bá ti lẹ́kọ̀ọ́ yóò padà talé náà. wọ́n ní ọmọ tá a kọ́ ilé tá a kọ́ tá a wá fi tí ọmọ tí a kọ́ wá ń bẹ́ẹ̀ wọ́n ní ọmọ yóò padà sékìrì yóò padà talé náà. kọ́dọ̀ ọmọ mi àmọ́ lẹ́ fọ̀sẹ́ẹ̀lì mọ́lé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ sì wà nulẹ̀. àwọn ní bàbá rẹ̀ kọ́ wa ní kán jáde ọlọ́mọdé àwọn obìnrin ẹ̀. ignorance ọmọ ìyá mi learn. ẹlẹ́ẹ̀kejì alhurubu wan-nazaat ogun ní máa ń fa ìṣẹ́ àti ìjà. ní alọ́ lọ́tọ̀ọ̀tọ̀ ajagun ni ọmọ ìyá mi ibi wọ́n ti jagun sọ ọmọ tí ń ṣẹlẹ̀ mẹ́ òde Libya rí òde Iraq rí Syria rí iṣẹ́ àtòsí ti mú wọn ilẹ̀ tó lọ́ra tí wọ́n ń jẹ tí wọ́n mú mọ́ ṣe fẹ́ nígbà ogun dé gbogbo wọn da alubára wọn ṣe ráìsì sínú abọ́ ńláńlá àwọn mẹlọ́ní àwọn wáyọ abọ́ wọn máa bu ráìsì àti ẹran tí wọ́n já kò sẹ́ran odidi mọ́ gbogbo tí wọ́n bá dá ogun lẹ̀ kéèyàn ṣe kíní aláti jìnnà sí láwùjọ wa torí yìí máa ń padà fa tí àwọn èèyàn fi máa ń di olòṣì. àwọn obìnrin tí wọ́n jà lógun ní north bí ọdún bíi 5-6 sísìn ọ̀kan náà àwọn bílọ́níà tó wà ń bẹ̀ bílọ́níà ni wọ́n pè é wọ́n ní gbogbo màálù rẹ̀ gbogbo oko rẹ̀ pátá ni wọ́n sun ọwọ́ sáwásìkò lọ́dọ̀ àwọn fámìlì rẹ̀ àwa sì máa ń gba àwọn aṣọ àlòkù lọ́dọ̀ wa ní mọ́sálásí. ẹnìkan tó wá mọ̀ mí lọ́wọ́ pè mí pé brọ́dà àwọn ń kọ́ àwọn kan pé ó ti wà ní lẹ́kọ̀ọ́ báyìí bí kò sásọ tí ó wọ̀ bóyá tá a bá ní aṣọ tí àwọn èèyàn kó wá láwọn afasọ ránṣẹ́ sí. bílọ́níà kése mílọ́níà bílọ́níà gbogbo dúkìá run láàrin ọ̀sẹ̀ kan. ogun ọ̀dá ọlọ́mọdé arógun o
ẹlẹ́ẹ̀kẹta kathratul ma'asi kéèyàn máa ṣe Ọlọ́run. wa inna dhunuba tuzilu ni'am, wọ́n ní ọmọ ya ẹ̀ṣẹ̀ yìí máa ń sọ yẹn dolòsì. ìdẹ̀ra Ọlọ́run tí ń bẹ lára yẹn yọ máa lọ tó bá ti ní ìtọ́lọ́run ní kọ́ máa ṣe ni wọ́n máa ṣe. kéèyàn máa ṣẹbọ yìí máa ń sọ yẹn dolòsì. Ọlọ́run padà gba gbogbo owó yẹn. bàbá kan bẹ nílẹ̀ Yorùbá ń bí, bàbá náà bílíọ̀nù àníkápẹ́ torí máa ń mú yẹn mílíọ̀nù ṣeré, ó wá jẹ́ ẹlẹ́bọ. nígbà wá jáde láyé, àwọn fámìlì rẹ̀ wọ́n fi 4 bílíọ̀nù kalẹ̀. wọ́n ní bàbá fi 4 bílíọ̀nù kalẹ̀. ẹlẹ́bọ hánra wọn ni, ológun ni, kò sílé aláwo tí wọ́n lọ yọ máa pọ̀fọ̀ láàrin tábàyì láàrin àwọn olówó ẹgbẹ́. àsólòsì ni àṣẹ olówó làwá pé wọ́n nígbà tí ó wá jáde láyé tán, àwọn Zenith Bank, First Bank, Access Bank, Intercontinental níjọ́un nígbà yẹn làwọn bá ń yọjú. ìgbà wọn ó sì gbèsè tí bàbá jẹ 9 bílíọ̀nù, ó sì fi 4 bílíọ̀nù lẹ̀. bàbá kú lólówó ni àbó kú lólòsì? ọmọ ìyá mi tó bá ń ṣe bọ, Ọlọ́run padà gbogbo àrísìkí yẹ kó tó jáde láyé. yọ padà jẹ́ yí ọ pé òun ni Rọ̀záàkù, kìí ṣe èṣù ní Rọ̀záàkù. torí ẹni tí bá ń sóògùn owó, ó ń wà náà lọ́wọ́ pẹ̀lú èṣù àbí wọ́n sọ pé Ọlọ́run lọ́wọ́ wà náà lọ́wọ́ pẹ̀lú ẹ̀. tọ́wájọ́ lọ́nà bá ní àdúrà ló ṣe kí ni, àdúrà lọ́wọ́ máa ṣe tó fi lówó yẹn. tọ́wádẹ̀ ti ní kò ní tán mọ́, Ọlọ́run fi ọlọ́kàn balẹ̀ lérí ẹ̀. àmọ́ ògùn owó ọkàn rẹ̀ ò ní balẹ̀, Ọlọ́run padà wá gbà. ogun máa ń sọ̀yàn di tálíkà o, máa ń sọ̀yàn dólòsì. ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó àná ìtọ́sọ wọn dólòsì ni. ẹlẹ́ẹ̀kejì ni azina, kéèyàn máa ṣe sìnà. wọ́n bá àwọn ìyàwó ilé lásìpọ̀ tí ì ṣe ìyàwó ẹ, àwọn ọkọ ọlọ́kọ wọ́n ń gún wọn mọ́lẹ̀. ọlọ́njayé gbogbo ẹni tó bá ní owó tí máa ń ṣe sìnà yọ padà dólòsì. àwọn sálàfù sọ nínú àwọn ẹni rí, wọ́n ní bashiru zani bilfaq walau ba'da hin. gbogbo èèyàn tí máa ń ṣàgbèrè, wọ́n ní ẹfun oníròdùnú pé yọ padà di tálíkà. nínú tí máa ń sọ̀yàn kalẹ̀ nínú sìnà jẹ́ kan rẹ̀. Ọlọ́run fi ní wala taqrabu zina, Ọlọ́run ní ẹ má súnmọ́ sìnà, innahu kana fahishatan wa sa'a sabila. Ọlọ́run bá ní ìbàjẹ́ ní ọ̀nà burúkú ni. bẹ́ẹ̀ bá rìnà burúkú sẹ́yìn máa sórí rẹ̀ mẹ́sàn-án. òun mú owó nínú owó ọjà, owó ńlá òfin lò tẹ́ ẹ̀, òun gbádùn, òun jìyà ọlọ́njayé. sìnà máa ń sọ̀yàn dólòsì o. àríbà kéèyàn máa gbowó èlé, kò sẹ́nìkan tí ó gbowó èlé tí ò ní di tálíkà, nítorí pé poison ni. gbogbo oúnjẹ tí èèyàn ń jẹ bó ṣe òkú jẹ wọn dáa tó bá fi poison síbẹ̀, oúnjẹ ò sì ní dáa mọ́. tówó èlé bá ti wà nínú owó tó fi ń ṣe business, igbá padà rùn. Ọlọ́run bá ní fa in lam taf'alu, Ọlọ́run ní tẹ́ ẹ bá fowó èlé sílẹ̀, yín tẹ́ ń gbáwó nàpó, fa'adhanu biharbin minallah, ẹ máa retí ogun látọ̀dọ̀ wọn Ọlọ́run. òun bá yín jagun, Ọlọ́run bá fẹ́ bá yín jagun yóò gbowó lọ́wọ́ ẹ̀ ni, àbí kó fẹ́ ra nǹkan tí ò ní sálùbáríkà ń bẹ̀, yóò fowó ra nǹkan wà mọ́ nǹkan yẹn kò ní sàǹfààní ń bẹ̀. ara ẹni ká máa ta tẹ́tẹ́ máa ń sọ̀yàn dólòsì. ó lè fi 10 million ta, ó lè fi 1 million ta, kó rí 10 million, yóò rò pé èrè wà ń bẹ̀ ni. níjọ́ tó bá fi 100 million ta, kò wá ní rí nǹkan kan. gbogbo owó tí ó ti fi ta tó rò pé òun ti rí, Ọlọ́run ti ṣe kíní, Ọlọ́run ti gbà á, ó ti tó jẹ gbèsè. ó gbé ìwé ilé, ó lè fi ta tẹ́tẹ́, ó rò pé òun tún jẹ. Ọlọ́run bá alábàá ní kí wọ́n jẹ. Ọlọ́run bá ní wa ahallallahu al-bay'a wa harrama ar-riba. Ọlọ́run bá ní bísínẹ́sì ní kẹ́ máa ṣe o, ẹ má gbowó èlé, ẹ má yáwó èlé o, ẹ má ta tẹ́tẹ́ o. innamal khamru wal maisiru wal ansab, ẹ sì má máa ta gbogbo nǹkan t'Ọlọ́run bá ṣe léèwọ̀. má tọ́tí, ó padà dólòsì. má máa ta igbó, ó padà dólòsì. gbogbo t'Ọlọ́run ní máa ń ba yín jẹ́, má jẹ́ kí bẹ́ẹ̀ ni wọ́n ti máa rówó. ẹ wo gbogbo àwọn tí wọ́n ń bẹ ní insurance company yẹn, ẹ rí i pé wọ́n gba 100,000 lọ́nà mẹ́wàá,
lọ́dọ̀ àwọn mẹ́wàá tí wọ́n ń ṣọ́ mọ́tò wọn àbí mọ́tò àwọn méjì bàjẹ́ mọ́tò àwọn méjì ṣe kíni ó bàjẹ́ nínú èèyàn mẹ́wàá wọ́n fi 200,000 wọ́n fi tún mọ́tò àwọn méjì ṣe àwọn èlé ló kù lápò àwọn olè yẹn náà mọ̀ gbólé làwọn o ọmọ pé òun kàwé débi olè ní èlé ló kù lápò àwọn ọ́fíìsì yẹn jẹun oko 800,000 ta ló ní ọ́fíìsì àwọn ti gbá wọn lọ ní gbogbo àwọn tí wọ́n á yìn sọ mọ́tò àwọn mẹ́wàá bàjẹ́ wọ́n wá ní 200,000 ni yóò tún mọ́tò ẹni kọ̀ọ̀kan ṣe èló lọ́jọ́ yẹ jama 2 million èló ni kọ́mpìnì gbà lọ́wọ́ àwọn tí wọ́n fẹ́ gbá 1 million kí ló ṣe kọ́mpìnì mẹ́yẹ àgbákò òsì ìsìláàmù ọ̀fẹ́ yàn jẹ tẹ́tẹ́ ní insurance mọ́tàn rẹ̀ mọ́sọ̀ òyìnbó kó òyìnbó ń bí tọ́lọ̀ bá ti ní ọ̀dà kò sí kí ní kọ́dá ọmọ gbé wọ́n ti rí sẹ́ni insurance company ó lè lọ ní àmì ó lè ṣe mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe gbogbo àwọn ọ̀ràn yìí owó tó ní tó padà ní nímọ́ owó tó gbá yìí tó padà ní gbá yìí mọ́ owó tó máa gun mọ́tò yàlà pẹ̀lú èsì wọn àti lótò kankan náà méjèèjì tẹ́tẹ́ àwọn tẹ́tẹ́ náà àwọn náà dáwó wọn kò lówó rọ̀ lẹ́nà ni àbí kò sí àtọ̀ tán rẹ̀ tíjọba wa ní ọgbọ́dọ̀ gbà sí mọ́tò rẹ̀ wọ́n jẹun pa pé tó bá sì gbà àwọn ọmọ gba 5,000 lọ́wọ́ rẹ̀ àbí wọ́n gba 50,000 lọ́wọ́ rẹ̀ tẹ́ bá ti mú ọ wọ́n jẹun pa nìyẹn ọ ní ọgbà ọ wá ní lọlẹ̀ gbé mọ́tò rẹ̀ lọlẹ̀ bá wọn tí mọ́tò rẹ̀ bá bàjẹ́ ó tún kan rẹ̀ sí owó tí wọ́n ń gbà lọ́wọ́ rẹ̀ wọ́n fi jẹun pa torí pé tẹ́ bá ti ń béèrè lọ́wọ́ rẹ̀ lójú ọ̀nà wọ́n gba 50 lẹ́nìí wọ́n gba 50 lọ́la sálárì rẹ̀ ti ṣe kíní ọdí tán tọ́lọ̀ bá ti jẹ̀yàn ń pa lérí nǹkan ọlọ́run níbí yàn torí ẹlòmí lè máa rò pé ebi mọ́tò gbogbo àná ló ní insurance nínú tí máa ń fa òsì ẹ̀yin bàbá wa ìyá wa òun náà ní kéèyàn ọmọ gba owó lọ́wọ́ àwọn èèyàn lọ́nà jìbìtì tó bá ti gbá àyàn dágbé iṣẹ́ gbájúẹ̀ lọ́ bá ń ṣe ọ padà dọ́lọ̀ sí torí wọ́n ṣe pèlè ọ ìpèyàn ó sì mú ọ dákun torí tọ́lọ́wọ́n ọba ittaqi da'watal mazlum Ànábì sọ fún Mu'az ó ní bẹ̀rù èpè ẹni tá a ṣàbòsí fún torí kò sí gàgá láàrin wọn àti Ọlọ́run tó bá ti ṣépèlé ọ ìpè náà mú ọ ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn tí máa ń fa òsì òun náà ni kufru ni'ma kọ́lọ́wọ́n ọba aláàkọ́ kéèyàn máa wá fowó ṣòfò ọmọ náwó fẹlẹ́rẹ́ ọmọ náwó fọlọ́rin àwọn onífújì wọn kì ọ ó gbé owó ńláńlá owó táwọn tó ń súnmọ́ lọ́wọ́ ọba jù ọ lọ tí wọ́n wá tán rí àwọn tí wọ́n ṣiṣẹ́ wọn ò rí ọlọ́run kan ìyàwó lù ọ ọwá gbé béèlì lọ́wọ́ wọ́n ní wọ́n ṣe ná ẹyẹ kọ̀ọ̀kan mọ́ sí wọ́n ní pásò ni wọ́n gbé páálí wọ́n gbé ní olórin wọ́n gbé lé láyà àbí kan gbé lé lérí àbí kan gbé síwájú ẹ̀ wọ́n ní kọ́ ọ̀nà 1 million láàrin 1 minute ọ̀dà ìṣẹ́ ń bọ̀ owó tó ná yẹn ọlọ́run fi kẹ́ ọ ní ọlọ́run fi ṣàánú ẹni kìí pọ̀ wọ́tí ẹ ebi ń pa àwọn èèyàn tí wọ́n súnmọ́ Ọlọ́run ọba jù ọ lọ ebi ń pa àwọn èèyàn tí wọ́n ń ṣiṣẹ́ àwọn èèyàn ń bẹ lábúlé tí wọ́n ń dààmú kó tó rí 1,000 yóò ru ẹrù ní by 12 wọ́n fowó sọ̀rọ̀ ojoojúmọ́ ni wọ́n rí bẹ́ẹ̀ de lọ ojoojúmọ́ ni wọ́n yí ẹ̀yìn òkú bàbá wọn àti ìyá wọn padà nínú sàárè pàtí owó wà lèyàn fẹ́ lọ pàtí jẹ́ ọ̀bá sówó tó bẹ́ẹ̀ àtọ́ fẹ́ wọ bàtà tí bàtà rẹ ti já tó wọnú wẹdúróòbù tó wáṣọ tó wọ̀ tó bú ẹkún pé ìwò làwọn àwọ̀ jáde báyìí ọlọ́run ó já mọ́ ara wa ọ̀nàwó sí mọ́sálásí ọ̀nàwó fáwọn ọmọ òrukàn ọ̀sánú opó ọ̀sánú aláìní ọ̀fàlùbárà àwọn ẹbí ẹ̀mẹ́ tí wọ́n ń dáńdàmú tí wọ́n sọ́fà ọ̀rẹ́ nìkan tó fẹ́ gbé dìde àbíkọ́ ọmọ dágbádá kọ́ ọmọ kó lè sí káàkiri ẹ máa fò jẹ ṣòfò oúnjẹ tẹ́ ní jẹ ẹ má ṣe o oúnjẹ tó sì ní jẹ tán má bù
tí gbogbo ìdẹ̀ra ọlọ́run téèyàn bá ti ń fi ń ṣòfò èèyàn mórí ọlọ́run ni o, ọlọ́run padà dé báyàn. àmọ́ àwọn tó jẹ́ pé wọ́n mọ̀ dára ìsìnú ni, àmọ́ àwọn tó jẹ́ pé half chicken wọ́n jẹ chicken half tó kù wọ́n jù sínú dustbin. Nígbà tí ọlọ́run dé ebi pa. ọlọ́run bá ní wa daraba Allahu mathalan qaryatan kanat aminatan mutma'innah. ọlọ́run bá ní ẹ̀jìn fún yín lápèjúwe àwọn abúlé kan, àwọn ìlú kan. ọlọ́run ní mo dẹ̀ wọ́n lára, ẹ̀mí wọn balẹ̀. ya'tiha rizquha ragadan min kulli makan. ọlọ́run bá ní arísì kankan yà wá lọ́tún lósì. fakafarat bi'an'amillah. ní wọ́n bá ṣe àìmọ̀re sọ́lọ́run, wọ́n fi ìkẹ́ ṣòfò, wọ́n fowó ṣòfò. fa'adhaqa Allahu libasa al-ju'i wal-khawf. ọlọ́run bá ní apàdà wá wọ̀ wọ́n ní aṣọ ebi àti aṣọ payà. tí bùkátà máa ń bọ̀ àyà wọn máa já. àwọn tí wọ́n ń fọ ọwọ́ tó ń kówó, ọwọ́ òsì kówó tẹ́lẹ̀, tí wọ́n gbàgbé owó sẹ́yìn mọ́tò. ọlọ́run bá aláàkọ́mọ̀ ṣe wá ní aláìmoore o. wọ́n ní àlejò olówó fowó ṣe kíní, ya tọ́jú ẹ o. àlejò olówó ní fowó jó nǹkan, ralẹ̀ ra àwọn nǹkan tó nítumọ̀, property tó dáa, ọ̀dáko, torí bí ṣe ń lọ yẹn ó lè má padà lọ bẹ́ẹ̀ mọ́. ọlọ́run kọ́mọ̀ ṣe wá ní aláìmoore o. ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni adamu tawzi'i al-hukam tharawat al-balad. ara tí ma ń fa ìṣẹ́ àtòsí ó ní kí ọlọ́run ó gbé àwọn kan dìde láàrin wa ká máa jẹ́ olórí wa, kí wọ́n má mú àwọn oore tọ́lọ́run fi sábẹ́ ilẹ̀ fún wa ká má mú jáde fún wa, àbí ká mú jáde kí wọ́n kó sápò ara wọn. àwọn olórí, wọ́n náà fẹ́ jẹ́ olórí, ó ti ń lẹ pósítà báyìí 2027, you are welcome. àwọn olórí, àwọn náà jẹ́ sábàbí tí ìṣẹ́ àtòsí fi ṣe kíní tó fi pọ̀ láwùjọ. oore tó wà nínú ilẹ̀ yìí tọ́lọ́run kó sínú ilẹ̀ fún wa, ó tó wa, ó ṣẹ́kù, ó tó gbogbo àwọn táwà lórí ilẹ̀, ó tó ṣẹ́kù. ọ̀rẹ́ ẹjẹ́ lọ bí àpáta lásán, tíjọba bá síjú síbẹ̀ tá ń ṣe mábù, tá ń export ẹ̀, kò ní sólòsì ní láàrin wa. ẹjẹ́ lọ bí agriculture lásán, gbogbo àwọn ilẹ̀ tí ń bẹ lọ́tún lósì tá a bá ń travel yẹn, ẹ rí gbogbo àwọn koríko yẹn. ká wá pé àwọn nǹkan tó ní ìtumọ̀ lágbè síbẹ̀, ẹ̀wọ̀n tá a ti dà. lárúbáwá kan ọwọ́ sí ìlú Ìbàdàn lọ́dún kan, wọ́n wá gbé láti airport ní Murtala airport, wọ́n gbé lọ́bàdàn, ọwọ́ wọ̀ tí wọ́n wò sí, ó ní mọ̀sáàrì wọ́n tẹ́ pé mọ̀sáàrì, ó ní sí fáàmù ní gbogbo àwọn ilé, ó ní Nàìjíríà mọ́ṣálà. wípé Nàìjíríà Ọlọ́run ṣàánú yẹn o. wọ́n ní fáàmù kọ́ o, koríko ni o, koríko. ẹ̀wá láwọn ọ̀dọ́ wọ́n jáde wọn òrìṣẹ́, kí ló tẹ̀ dáko, ẹ̀kọ́ lé síbẹ̀ yánmọ̀yánmọ́, ká máa sin màálù, ká máa sin ẹja, ká máa sin ẹran, ká máa dáko, ká máa sin àgbàdo, wọn gbé ráìsì. àmọ́ ẹ̀mọ́ tí òjò Ọlọ́run bó fi sínú ọkàn àwọn adarí wa, torí pé gbogbo àwọn aráàlú náà, àwa náà ẹlẹ́ṣẹ̀ ni wa, ọ̀daràn lọ́pọ̀ nù wa o. ara wa náà wọ́n ti lókè, àwọn tó ń fẹ́ lọ́sìn ara wa náà wọ́n ti jáde. ọlọ́mọsá bá ní tó wọn ṣe o. káwọn àwọn adarí, àwọn ìlú tí ọ̀rọ̀ wà ń bẹ, kì í ṣe pé wọ́n lọ́rọ̀ jù wá lọ, àwọn adarí wọn ni wọ́n mú nǹkan jáde nínú ilẹ̀, wọ́n dẹ̀ ta, wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí tọ́jú àwọn aráàlú. àlùbátàlà nínú àwọn kan tí wọ́n máa ń fa òṣì àtiṣẹ́, ó ní kí èèyàn kẹ́kọ̀ọ́ tán kó má ríṣẹ́, kéèyàn kọ́ṣẹ́ tán kó má rora níṣẹ́, kó má fẹsẹ̀ gbálẹ̀ káàkiri. nínú àwọn kan tí wọ́n máa ń fa ìṣẹ́ àti òṣì, òun náà ni kéèyàn ní òròjú, ọ̀lẹ. wọ́n ní ẹ̀sọ́fọ́lẹ̀ yìí pé yọ́ padà wọ́wọ́ ọmọlàkejì kó tó jẹ́ mọ́sọ̀lẹ́ o. Yorùbá òun ní máa ń yunra iṣẹ́, Haúsá kò kì í yunra iṣẹ́. Haúsá ọ̀rọ̀ watermelon 2005 yóò sì gé sọ́nà mẹ́wàá, yóò wá takọ̀ kan ní 500. èló ló ti rí yẹn jẹ mọ́? àwọn ìyá mi
ó ti rí dèdè owó tó fi ṣe kíní tó fi ṣòwò tó bá wá kó 1000 watermelon wọ Èkó èló ló ti rí yẹn jẹmọ́ owó ńlá ti dé tó bá ṣòwò tó bá fi 2 million ṣòwò tó dà lérí watermelon èló ló máa rí lérí ẹ̀ bí sí ń ta yóò rí 4 million àbí wọ́n jẹ́ pé dédé tó fẹ́ra náà ló ṣe kíní lọ́pàdà rí yóò bá ò ní ta watermelon báárà ní ọmọ ṣe kíní báárà ní ọmọ tọ̀rọ̀ yọmọ sẹ́ndì àkáǹtì sáwọn àǹtí ẹ̀ brọ́dà rẹ̀ tí wọ́n lágùn wọ́n jòkó nulẹ̀ yọmọ jẹ táwọn tọ̀hún gan ò lè jẹ́ ọlọ́mọṣẹ́wálẹ̀ olúwárà gbogbo tí ń ṣe yẹ kọ̀ lábọ̀ òsì tí ń sá fún yẹ padà ta tọ́lọ́lọ́wọ̀n ní filẹ̀ wọ́n ń jẹ ogún àwọn èèyàn wọ́n fẹ́ ṣiṣẹ́ ọlọ́wọ̀n padà ta ló ṣe ọlọ́wọ̀n bá aláàkọ́mọ́sá ìṣàánú wa o tọ́ alhulul àti sọ tí wọ́n pè níṣẹ́ àtàlàyé ewu tó wà fún ìṣẹ́ a sì sọ tí máa ń fa ìṣẹ́ alhulul kí ni solution ẹjá kọ́kọ́ lọ aljanibul aqaidi ká kọ́kọ́ lọ ní tó ní ṣe pẹ̀lú spirituality èyàn á máa di olówó spiritually tí èyàn bá mójútó tó yẹ kó máa mójútó tí Ọlọ́run bá júwe fún nínú alukoran ipe tó bá ti ṣe nǹkan báyìí Ọlọ́run máa rọ̀ ọ́ lọ́rọ̀ tó bá ti ṣe nǹkan báyìí Ọlọ́run máa rọ̀ ọ́ lọ́rọ̀ alákọ̀ọ́kọ́ al-imanu billah òun náà ní kéèyàn onígbàgbọ́ sí Ọlọ́run ọba wa bi anna Allaha yamliku khasa'ina rizq kéèyàn gbàgbọ́ sínú ọkàn yìí pé ẹni tí máa ń sáré sìkì fún yàn tí máa ń sọ yẹn ọlọ́lá òun náà ni Allah Ọlọ́run bá ní lahu ma fi samawati wa ma fi al-ard wa ma baynahuma wa ma tahta ath-thara Ọlọ́run bá ní lahu Ọlọ́run ní Allah òun ló ní ma fi samawati gbogbo tí ń bẹ nínú sama wa ma fi al-ard àti gbogbo tí ń bẹ nínú ilẹ̀ wa ma baynahuma àti gbogbo tí ń bẹ lórí ilẹ̀ ta ló lówó sí jama ta ló lówó sí wà máa tààtà thara àti tí ń bẹ nínú yẹ̀pẹ̀ oil àti gbogbo àwọn àlùmọ́nì tí ń bẹ nínú ilẹ̀ wà máa tààtà ard tààtà thara Ọlọ́run ní èmi mo ní gbogbo ẹ̀ gbogbo tí ń dowó àtowó ta ló ní Allah kí ló wá dé tó bẹ Allah tó wọn lọ lè bá ìsù tó lọ lè ṣe àṣejẹ owó àfáà tí ń ṣe fún ọ náà òun náà ní bàbá ní owó kò ní gbowó sẹ́ bàbá ìbọ̀bẹ́ ọ̀dá sádàrí yẹn àfáà ní òun níṣẹ́ kan lọ́wọ́ tí ìbá ṣe ẹlẹ́bọ ni àfẹ́sìn ó sóògùn owó fún yàn àdúrà owó ní ma ń ṣe kíní ẹmọ fún yàn irú ẹni bẹ́ẹ̀ ní kírun lẹ́yìn kò nírun òun kò nírun ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ọlọ́run ọba Allah lọ́ba tí ó gbé sọ́kàn yìí pé ọlọ́run ò ìjáde yóò ìjáde yóò lè mú mi ní nǹkan kan tí wọ́n ọlọ́run ọba fún mi ò mọ́sà fún mi dárísìkì látọ̀dọ̀ rẹ ọlọ́run wà fi sàmà rizqukum ọlọ́run ọba ní sánmà ní àrísìkì wà ó sánmà ni wọ́n ti ń pàṣẹ rẹ̀ ọlọ́run ọba Allah ní òkè sánmà ló wà ọlọ́run ní gbogbo nǹkan òun ló ní ó ní wa ma min dabbatin fil ard ọlọ́run bá ní gbogbo tí ń rìn má dabba ala al-ard gbogbo tí ń rìn àwọn kòkòrò àwọn ẹja àwọn ẹran àwọn èèyàn gbogbo tí ń rìn lórí ilẹ̀ tí ń mí ọlọ́run bá ní illa ala Allahi rizquha ọlọ́run ní ọwọ́ òun ní arísìkì rẹ̀ wà eléyìí ní yọmọ jẹ́ àkíyèsí fún àwa tí aláàbí mọ́mọ́ nítorí òsì ó lè ṣe family planning tí ò ní yíwọ́ nítorí pé ọ̀ráyè tọ́mọ ògbélé o lè ṣe family planning nítorí pé ìyàwó rẹ̀ ti sọ operation mẹ́rin márùn-ún o lè ṣe family planning nítorí pé ìyàwó rẹ̀ tó bá fẹ́ bímọ oyé yọ kọ́kọ́ dákú lọ́nà tó bá dákú tán yóò sì wá jí padà o lè ṣe family planning nítorí pé wọ́n ní ìyàwó rẹ̀ gbọ́dọ̀ bímọ mọ́ pé ilé ọmọ rẹ̀ ti ṣe kíní ó ti fẹ́lẹ́ àmọ́ kọ́ olóhùn sí family plan nítorí owó nítorí òsì ẹni bá ń ṣe bẹ́ẹ̀ a sọ fún pé kó lè ká àyà yìí
suratu Hud aya ẹlẹ́kẹfà ọlọ́run bá ní kò sí dábà kan tóun dá èèyàn ní o ẹranko ní o gbogbo tí ń bá rìn illa ala Allahi rizquha ọlọ́run ní àrísìkí tí ọmọ aná tó máa lò ládìgbò tó bá ti dáyé tí ó fi kó láyé ọlọ́run bá ní ó wà lọ́wọ́ wọn ọlọ́run ìwọ wá ní ìwọ òbí mọ́mọ́ nítorí pé irọ́ ọlọ́run pa ipe ọmọ yẹn tó bá wálé ayé ọmọ asọ́fà ní àrísìkí ò sí lọ́wọ́ ọlọ́run kan sọ bẹ́ẹ̀ ni wọ́n ní àtúntún ayé àyíká fún ọ tọba ní àníkò sáré sèkétí ọ̀nà èlò ní ń gbà lóṣù kọ́lọ̀ lè flush dànù oyún yẹn kọ́lọ̀ lè bàjẹ́ a tó sọ fún pé ayé tó ń kà ọlọ́ọ̀ ní gbogbo tí mí àrísìkétí ọ̀nà tí ó lò ń bẹ lọ́wọ́ tí wọ́n mọ̀gbà tọ́lọ̀ fẹ́ sínà fún ọ o lè bí malẹ́ ní sì kí mílọ̀ dé níjọ́ kejì gbogbo yìí tẹ́tẹ́ hangi búùtù nítorí kò sówó ọlọ́ọ̀ ní tí ó jẹ́ wà o aya yẹn ò gbọ́dọ̀ tako lórí mùsùlùmí ọlọ́run bá aláàní fakólí tó ṣiṣẹ́ kífẹ́ rabbakum ibi àti lọ́wọ́ náà ní ìmánì sí ọlọ́run má gba nǹkan mí gbọ́ pọ́dọ̀ lówó àbó lè lò tó fi lówó àbújẹ́ ni o àfiwẹ̀ ni o wọn ní o lè rí mọ́bìkan ni o sọmọ́sọ́ọ̀bù ni o wọn ní kọ́ máa fi para ni o tó wá jẹ́ pé àníyàn kò lè rówó kò lè rásì kí káṣírí rẹ lè bò ní nípasẹ̀ owó ó ti di kèfèrí o torí ọlọ́run bá ní inna Allaha wa razaq ọlọ́run lè mìíràn razaq nítorí gbé dání ẹ̀ náà ni rọ̀sáàkù tiẹ̀ náà ọlọ́run rẹ̀ ti di mélòó ó ti di méjì Ànábì Nuhu alayhi salatu wassalam wọ́n sọ fáwọn ọjọ́ rẹ̀ ó ní fakultu istaghfiru rabbakum ó ní mo sọ fáwọn ọjọ́ mi mo ní ẹ túbá kó mi ẹ bọ́ innahu kana ghaffara ọlọ́run fèrèjì yursilis samaa alaykum midrara ọlọ́run rò òjò àlùbáríkà kalẹ̀ fún yín wa yumdidukum bi amwalin ọlọ́run dẹ̀ fún yín ní owó tẹ́ bá túbá kó mi ẹ bọ́ Yaghuthu Ya'uqu Nasru manata suwahun àwọn òsàtí wọn bọ nìyẹn Ànábì Nuhu ní wọ́n lọ́ọ̀ mọ́ sọ fún wọn pé tí wọ́n bá fi lè síwákù bí ẹ bọ̀ wọ́n lọ́ọ̀ sì máa fún wọn lówó tó bá ń sẹ bọ́n kọ́ kí lọ́ padà ọ padà dọ́lọ́ sí ayé àmọ́mú wa o ọlọ́njẹ́ alẹ́ gbàgbọ́ gbogbo ìtọ́wà ń lé kó lè dánú o bọ́ bá kú lérí ẹ̀ ò níwà lìjẹ́ náà o ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa kọ́lọ́mọ́sà ránṣà ànúṣẹ́ ní kọ̀ọ̀kan wa alákọ̀ọ́kọ́ ni ẹ̀ka gbọ́ lọ́wọ́ bá gbọ́ pòun lọ́ba ó lè ṣe kọ́dà bẹ́ẹ̀ nìkan lẹ́wọ̀n da ọlọ́lá òun sọ ọ́ dolówó òun fọ́n ní nǹkan fọkàn rẹ sọ́dọ̀ Allah ọlọ́run ni ó darí ẹ o bọ́lọ́wọ́n bá fẹ́ yọkàn promise náà ni kò ní padà rí gbà wọ́n fọ́n chẹ́ẹ̀kì báyìí wọ́n dẹ̀ tún pè ọ́ padà wọ́n dẹ̀ tún ya ìpè padà wá ní oṣù tí ń bọ̀ yẹn ó di jáde kẹ́yàmù nígbà tó lọ́wọ́ kọ pé òun fẹ́ fún ọ má gbára lé gbogbo iṣẹ́ rẹ tó ń ṣe kíní tó ń ṣe àti sàtífíkìtì tó gba àti kò tọ́ wà ẹlẹ́ẹ̀kejì òun náà ni àdúà ó kún fàdúà tó bá fẹ́ di ọlọ́rọ̀ tó fẹ́ kù nínú iṣẹ́ àtòsí ọmọ jòkó àdúà ọ̀kan mọ́sọ́lẹ̀ kan Allahumma inni a'udhu bika minal kufri wal fakr ọmọ wí ọ wà nínú ìwé kan tí wọ́n pè ní Citadel of Believer prayer 27 ọkà gbogbo ẹ̀ àdúà yẹn wà nú ẹ̀ nínú àdúà tá a máa jòkó ṣe fẹ́tọ́ bá ma Qur'an ká òun náà ni Suratul Baqarah Ànábì ní kẹ́ra owó Suratul Baqarah fa inna akhadhaha baraka ẹ máa ka Suratul Baqarah chapter 2 nínú lẹ́yìn ẹ máa ka nínú ayé yín Ànábì ní alibarika ó máa wá yín káàkiri kí wọ́n alibarika arísìkí àti gbogbo àwọn ọ̀rẹ́ mi nínú àwọn àdúrà tá a máa ń ṣe tọ́lọ́n fi máa ń bóyá láṣẹ arísìkí òun náà ni astaghfirullah wa atubu ilayhi astaghfirullah wa atubu ilayhi astaghfirullah wa atubu ilayhi máa tọrọ àforíjì Ànábì Suleiman nígbà tọ́lọ́n fẹ́ dá lọ́lá qala ọlọ́wọ́n bá ní ọ sọ pé rọ́bì wọ́n ọlọ́wọ́n bá mi igi fírí ní fèríjì mi wàhábùlì múlíká wá dá mi lọ́lá la yambagi li ahadin min ba'di tẹ́nìkan ò ní nírú ọlá náà nínú ayé táyọ̀ fi parẹ́ ọlọ́run ni mo ti gbọ́ ó ní rọ́bì igi fèríjì mi yẹn yín máa ń sínú owó ni yín máa ń sínú ọlá ni tọ́lọ̀ bá ti fèríjì ọ gàfúrú kílókù rahim tọ́ bá ti fèríjì ọ kọ́kẹ́ ọlọ́kù tọ́ bá jẹ gbèsè máa tọrọ àforíjì ọ̀sán owó yẹn nínú àdúrà tá a máa ń ṣe onílẹ̀ Allahumma kfini bí halalika àni haramika wa aghnini bí fadlika amman siwaka ọlọ́mọṣà tó mi fún mi ní halali tí ó mú mi jìnnà sí haramu kọ́ wá rọ̀ mí lọ́rọ̀ débi pé ìní tẹ́wọ́ sẹ́nì kankan ní gbogbo àwọn tó ń bẹ àfọwọ́ Ọlọ́run nìkan ní ìmọ̀ tẹ́wọ́ sí níjọba tí ń ṣàdúrà yẹn òní tọrọ mọ́ ọlá ni wọ́n mọ̀ wọ́ ọ̀ká bọ́bá dẹ̀ jẹ gbèsè Ọlọ́run san gbèsè yẹn pẹ̀lú yọ̀ǹda rẹ̀
náà àdúrà tá a máa ń ṣe òun náà ni la hawla wala quwwata illa billah. ìyẹn ọlọ́jà bàbá ọlọ́jà bàbá onírin àfáà ní ṣọ́ọ̀bù, la hawla wala quwwata illa billah. dákun ọmọ tó mẹ́ni kò sí tó máa yí padà, kò dẹ̀ ságbára tó lè fi yí padà àfi pẹ̀lú agbára ọlọ́run. ọlọ́run kan béèrè pé kí ló wá fẹ́ pẹ̀lú májẹ̀mú kọ́ mọ́ lágbára mi tó ń ṣe kíní tó ń lò ní kọ̀kọ̀. tágbára bá ti di méjì ọlọ́run ò ní kún ọ lọ́wọ́ mọ́, torí wọn náà lágbára kan tó gbà wá látògbómọ̀ṣọ́ èyí tó gbà ńlẹ̀ tápà èyí tá fún jálàbí fún ọ wípé kíní yìí tá a bá ti ń lò ó tó bá ti lágbára méjì láwọ́ làwọn ò ní ṣiṣẹ́. ọlọ́run bá láti mọ̀ ọ́. Allahumma ighfirli warhamni wa'afini wahdini warzuqni. ọlọ́run foríjì mi. Allahumma ighfirli warhamni wa'afini wahdini warzuqni. nǹkan márùn-ún. ọlọ́run foríjì mi, ṣàánú mi, gáìdì mi lérí ọ̀rọ̀ ayé mi. Allahumma ighfirli warhamni wahdini warzuqni wahdini warzuqni. ọ̀dà ya Razzaqu urzuqni. wọ́lọ́wọ́ ọba Razzaqu fún mi láti sèkán wí lóru ya Razzaqu urzuqni. bó ti gbọ́ lárúbáwá ní ya Razzaqu fún mi lówó ya Razzaqu dá mi lọ́lá ọ̀sàmọ̀ ya Razzaqu. Islam dá púpọ̀ tọ́wọ́ ní àdúrà kan lé ọ̀pọ̀ wọ́n wá fún ọ ní èyí tó mọ níwọ̀nba tọ́jú pé iṣẹ́ kan náà ni ó ṣe kíní lọ́ máa ṣe kọ́sọ́ lẹ́nu Islam ó jòkó ó béèrè owó ni ó. ọlọ́ni was'alullaha min fadlihi. ọlọ́ni ẹ béèrè wabtagu inda Allahi rizqa. ọlọ́ni ẹ béèrè ọlá kí n dá yín lọ́lá, ẹ béèrè àrísìkí kí n fún yín. ọ̀wá béèrè ọ̀wá ní ọlọ́run tí mo ṣe sí rẹ̀ òórùn pàkó ni ọlọ́run tí mo ṣe sí rẹ̀ báwọn ọlọ́run tó ti mọ̀ ọkọ tó dá ọ. ọ fẹ́ kọ́ sọ̀rọ̀ kó béèrè pé ọlọ́run fún mi nínú tí ń bẹ lọ́wọ́ rẹ̀. ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ọlọ́run ọba aláà kọ́mọ́sá wọlé àwọn ẹ̀kọ́ kọ́mọ́sá ṣàánà. nínú àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú spiritual tí ma sọ yẹn dolówó òun náà ní ká máa sokùn ẹbí, especially bàbá rẹ̀ àti ìyá rẹ̀. máa tọ́jú bàbá rẹ̀, máa tọ́jú ìyá rẹ̀, máa sokùn ẹbí. Ànábì ní masarrahu an yubsata lahu fi rizqihi. gbogbo ẹni tó bá fẹ́ kọ́ lọ́wọ́ bàálà kọ́ tí arísìkí lẹ̀ fún un wa yunsa lahu fi atharihi, ó sì fẹ́ kẹ́mi wọn gùn falyasil rahima, kọ́ máa sokùn ẹbí. ẹbí tí ń ṣe dáadáa sí ọ máa ṣe dáadáa sí, ẹbí tí ò ṣe dáadáa ọ máa ṣe dáadáa sí. nígbà náà ló sokùn ẹbí. fẹ́ẹ̀ bá ṣe dáadáa sẹ́ni tí ń ṣe dáadáa sí ọ nìkan ó sokùn ẹbí. ó dìgbà tó o bá ń ṣe dáadáa sẹ́ni tí ò ṣe dáadáa sí ọ, ìgbà náà ló tó máa sokùn ẹbí. ẹni tí ò wá ọ máa wá ọ, ẹni tí ò fún ọ máa fún ọ, ẹni tí ò kí ọ máa kí, ẹni tí ò wá bí ìjọ rẹ̀ wọ́n máa lọ bí tiẹ̀, ẹni tí ń ṣọ̀tá rẹ̀ wò ní ṣọ̀tá ẹ̀, ẹni tí ò máa pè ọ wọ́n máa pè é, ẹni tí ò fún nígbà tó ní wọ́n máa fún nígbà tí wọ́n ní. wọ́n á fi bẹ Ọlọ́run. Ànábì ní Ọlọ́run ọba yóò gba ìyá àrísìkí rẹ̀ tó o bá ti ṣe dáadáa sí gbogbo ẹbí láì yọ ẹni tí ń ṣe àìdáṣe ọlẹ̀. ẹ̀hìn mélòó ló lè ṣe yẹn jàmá? ibi tí ṣe wà nìyẹn. laysa al-wasilu bil mukafi. Ànábì lẹ́ni tí ń ṣe dáadáa sẹ́ni tí ń ṣe dáadáa sínú ẹbí òun ò sókun ẹbí. innamal wasilu man idha quti'at rahimuhu wa salaha. ẹni tí máa ṣe dáadáa sẹ́ni tí ń ṣe àìdánú ẹbí òun náà lẹ́ni tí ń sókun ẹbí. nígbà tó ní kò ṣe fẹ́yìn èyí tẹ́yìn bá ní èyàn máa ṣe fún ẹ wà fi bẹ̀ lọ. yìí máa ń jẹ́ kéèyàn máa wà nínú àrísìkí. ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó ńlá tí wọ́n máa ń kó ẹbí mara ẹ rí i pé owó yẹn wọ́n máa ní ikú ni. ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò gbogbo wọn mọ̀ sórí rẹ lábẹ́ owó yẹn ò ní tán yọ máa pọ̀ sí ni. ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn solution òun náà ni adáwù zaka, kí gbogbo àwọn olówó tọ́lọ́mọba ti fún ní owó káyọ zaka. zakati yẹn oye òun gangan ló dúró fún poverty alleviation. Ọlọ́run ó gbé òpó ìsìláàmù 5 sílẹ̀ ó wá gbé zaka sáàrin kí méjì tálá kọ̀ọ̀kọ́ kọ́mọ́ bá ṣe kíní kọ́mọ́ bá wo kílè iná kọ́mọ́ ṣe kíní àwọn méjì tìmí náà kọ́mọ́ bá wo. zaka la fi gbé ìsìláàmù lọ torí pé táwọn tí wọ́n sì ìsìláàmù bá ti rí zaka gbà ni wọ́n mọ̀ kó nu ẹ̀sìn. ìmáàmù débi ń pa yọ padà kó mọ́sáàsì. àwọn tálíkà débi ń pa wọ́n wá ń pín agolo ráìsì kan ní ṣọ́ọ̀ṣì yọ́lọ̀ tí ó bá ní imán. Ọlọ́run fi ní ẹ̀yin tẹ́ lówó ẹ máa yọ zaka kẹ́lẹ́ fi mú òsìkò láwùjọ. Ọlọ́run ní wa aqimu salata wa atu zaka. Ọlọ́run ní ẹ máa kírun ẹ máa yọ zaka. kí ni zaka fẹ́ ṣe? oye a fẹ́ lò fún empowerment fún àwọn widow, àwọn tọkọ wọn ti jáde láyé, wal mutallaqat, àwọn divorcee tí wọ́n rẹ́ni tọ́jú wọn mọ́, àwọn tálíkà ìlọ́kùnrin lóbìnrin, ìṣẹ̀mí obìnrin míì ó fẹ́ burú ju tó kó lọ, ọkọ tiẹ̀ sì mẹ́láyé.
gbogbo àwọn aláìní lọ́kùnrin lóbìnrin a máa fún zaka inú àwọn solution nìyẹn walladhina fi amwalihim haqqun ma'lum lis-sa'ili wal mahrum ọlọ́wọ́n bá ní gbogbo èyí tẹ́ ní owó àwọn aláìní tí wọ́n ń tọrọ àtàwọn tá a fún lówó wọ́n ní portion kan nínú owó yìí tẹ́ kó dání ẹ̀ ẹ̀yin lè dá ṣiṣẹ́ àmọ́ wọ́n ní ọlọ́run lóhun ti fi tiwọn kún tiyín ní tiyín fi pọ̀ ẹni tó wá di pé sàkáàtì owó òun kọ́mọ̀ pé ọlọ́run ti di tàwọn tálíkà àdúgbò mọ́ tiẹ̀ ọlọ́run bá ní hákù ni ẹ fún wọn ní ìwọ̀ wọn ma'lum ẹ̀yin náà ti mà yẹ tí ẹ yọ zakati ni ẹ suratul Ma'arij aya 24 ọlọ́run ní innama sadaqatu lil fuqara wal masakin ọlọ́run bá ní sẹ́yìn zakati ẹ̀yin olówó ọlọ́run bá ní àwọn aláìní wọn ní ó ẹ yọ fún wọn wal masakin gbogbo àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ àtẹ́wọ́gbọ́ rẹ̀ masakin òun ní tó lè jẹ lóṣù mẹ́fà àmọ́ kò ní tó lè jẹ lọ́dún kan ẹfún sàká fukara òun sí ẹni tó lè jẹ lóṣù mẹ́fà ó lè ní tó lè jẹ lóṣù kan àmọ́ kò ní tó lè jẹ lóṣù mẹ́fà ní fakir ọlọ́run ní ẹ fún wọn ẹ bù sàká fún wọn èló ni sàká lọ́dún ní ẹ máa lọ lè béèrè lọ́jà ní o ipe èló ni wọ́n ń ta 85 grams of gold 85 grams of gold iye tá bá ń ta ẹni bá ti níyẹ lọ́wọ́ dandan ní kó yọ sàká kìtì sàárà lásán o sàká dandan ní kó yọ sàká òpó ẹ̀sìn ni kọ́dà tó bá yọ ọlọ́run ní òun jẹun yà lọ́rùn ó sì wọ̀ná alladhina yaknizuna adh-dhahaba wal-fidda wa la yunfiquna fi sabilillah fabashshirhum bi'adhabin muhin ọlọ́run bá ní ẹ máa palẹ̀ máa yà lọ́rùn sàká sì máa ń jẹ́ kí àlùbáríkà wọnú owó yàn àwọn àlùbá àwọn àgbákò àdánwò wàhálà fìtínà ọlọ́run ká kó ọ̀bẹni tó máa yọ zaka àrísìkí rẹ̀ ọmọ pọ̀ àlùbáríkà ọmọ wà lára wọn mẹ́ ọlọ́run bá aláwọ̀ ọmọ dáàbòbò àdúrà àwọn tálíkà ọmọ gbà lára ẹ̀ owó rẹ̀ ọmọ wá pọ̀ sí ilé wọn ta 85 grams of gold ní presently lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà ní 18,447,890 naira 890 naira 18,447,890 naira wọ́n tó bá ti ní 18 million nílé ọyọ zaka tó bá ti ní 18,447,890 tó bá ti ní tó rẹ̀ bá ti pé dédé owó yẹn tó yẹn náà ti wà lọ́wọ́ rẹ̀ láti last year ó fi pamọ́ sí báńkì ní owó tí ó jẹ́ capital tó fi ń ṣòwò ní ọ̀tọ́jú ẹ̀sùn lọ́wọ́ ní ọyọ zaka tàbá ń yọ zakati yìí ni òsì ọ̀dẹ́kun láwùjọ wa èlò lọ́wọ́ ayọ nínú 18 million ọyọ 461,198 naira 461,198 naira péré òjòwó tó fi ra káàdì lọ òjòwó tó fi ń sàlejò lọ wọ́n rán òyìn lọ múra mọ́ rán òyìn lọ mọ́ká kọ́dà èmi ni mo kọ́lé kéwú fàáfà ọgbà ládàá yẹn àmọ́ tọ́wọ́ yọ sàká ọwọ́ náà ọ̀rọ̀ ló sì dàrú torí pé dandan ni sàká èyí tó ń ṣe yẹn òfin wá àlékún orí ni sàká yẹn ó wo èlò lóní nínú àkáǹtì ẹ lẹ́yìn ìgbà tọ́dún kan yí bó bá ọ wá fa sàká yọ nínú 18 million wọ́n ní kọ́ yọ 461,000 18 million èyí tó kù kọ́ mọ́ ná 2.5 nìyẹn ọ́ dá sí 40 ìdá kan lọ́lọ́run fẹ́ gbà lọ́wọ́ rẹ 39 tó kù mọ̀ dáná wọ́n ló ní tí wọ́n fi tọ́jú owó tọ́dún kan fi yípo bá tó débẹ̀ tí ò dínkù olówó ni ẹ́ wàá bù fáwọn tí ẹjọ́ kàwé tẹjọ́ kéwú tẹjọ́ kọ́ṣẹ́ tẹjọ́ jéèyàn tẹjọ́ kírun mọ́sáàsì èèyàn làwọn náà èmi mọ́ gbà lọ́wọ́ wọn mo fi kún tiẹ̀ táwọn bá ní owó tí ò ní níyì àbí tálíkà bá ní owó síjàmá tálíkà asógéètì rẹ̀ tó bá ti lówó tí ọmọ rẹ̀ sẹ́ndì 10 million sí láti abroad ipò òun ti ríṣẹ́ o ṣé yóò sọ géètì lóṣù yẹn mọ́ àtọ́bá di end of the month ọkàn pọ́n lé ní wọ́n bá tiẹ̀ lọ́nu àìní yẹn ló jẹ́ kéèyàn mọ ẹ̀njọ́yàn ọlá yín àìní tí wọ́n ní zakati ẹ̀ tọ́ lásìkò ànábì wọ́n máa ń yọ zahab gold wọ́n dẹ̀ máa ń yọ fidda silver wọ́n lẹ́yìn tẹ́ bá rí pé owó ti yín 80 million kẹ̀ níbo mo ti fẹ́ rí wọn fẹ́ kójọ rí láyé ẹ lówó tó tó bẹ́ẹ̀ wọ́n lẹ́yìn tẹ́ bá ti ní owó tó equivalent silver 595 grams tó bá ti ní
ọba ti ní owó tó ṣe déédé ẹ̀ èló ni owó tó ṣe déédé yẹn 2,249,100 naira à ń sọ̀rọ̀ 2026 ní o mímọ̀ yí padà o bí góòdì bá ṣe ń lókè tí ń wálẹ̀ sí àti sílífà ní owó sàkọ́ ọmọ sí kíní lọ́wọ́ máa change àbá kò gbọ́dọ̀ sọ pé iye báyìí láàmà yọ títí ayé irọ́ jẹ́ sílífà 595 grams iye tó máa ń tà lásìkò tó fẹ́ yọ sàká iye ẹni sàkáwọ̀ àbí iye tó máa ń tà 85 grams tọ́ ẹ̀yọ́ bàbá wa 2,249,100 yìí àgbò ọ̀pọ̀lọpọ̀ wa láfọ́ọ̀lù sínú sàká yìí ọgbọ̀rọ̀ sá mọ́lọ̀ lọ́wọ́ ó sì gbọ́dọ̀ lọ lè withdraw owó rẹ̀ tó bá kù ọ̀sẹ̀ kan tí yọ́ wọ kíní yọ́ wọ sàká ọ̀rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ bí àwọn tọ́lọ̀ ní kánmọ́ lọ lè pẹja níjọ́ sátọ̀dé nínú àwọn ọmọ ní Israẹla kan wọ́n wá lè fi àwọn wọ́n lè di àwọn sílẹ̀ nírọ̀lẹ́ Friday wọ́n wá lè kó ẹja láàárọ̀ Sunday Ọlọ́run ní èmi lẹ́ ń dọ́gbọ́ fún kúnnù kẹrọ dátà Ọlọ́run ní gbogbo yẹn dọ̀bọ̀ wọ́n bá dọ̀bọ̀ mọ́mọ́ dọ̀bọ̀ gbogbo ẹ̀yin olówó Ọlọ́run ní sọ yín dọ̀bọ̀ o ẹ má dọ́gbọ́n fọ́lọ́run láti last year ló ti ní 2,249,100 lákàtì owó tó fi ṣe business àbí nǹkan tí ọ ń tà tó tètè rí tà irin ló wà ńlẹ̀ mọ́tò ló wà ńlẹ̀ ilé ló wà ńlẹ̀ tó fẹ́ tà sàkàtì wọ́ o èló láwà yọ nínú 2,249,100 yìí ayọ̀ 56,228 naira péré 56,228 naira péré ó ní ìdá kan nínú 40 tán pè ní 2.5 owó kékeré náà lọ́dọ̀ àwọn olówó wa kọlọmọ́sà jálẹ̀ yọ sàká tọ́ alìjánibul amali èyí tó ní ṣe pẹ̀lú action iṣẹ́ gbogbo yìí tá a sọ láàrin bí mẹ́rin yìí sí spiritually ọmọdé olówó tó bá ti ń ṣe àmìlẹ̀ alìjánibul amali òun ní fi parí ẹ̀ alìjánibul amali òun náà ní ká tẹ̀ra mọ́ṣẹ́ lóòótọ́ ọ̀n sàdúà ọgbára lọ́lọ́run ó sokùn ẹbí ọmọ yọ sàká wọ́n fi iṣẹ́ ṣeré o wọ́n ní iṣẹ́ lóògùn kí ní jẹba lóògùn iṣẹ́ àwọn bàbá wárí yẹn sọ ọlọ́wọ́n bá aláà ló sì pàṣẹ ló ní ká ṣiṣẹ́ ọlọ́wọ́n bá ní famshu fi manakibiha wa kulu min rizqihi ọlọ́wọ́n bá ní ẹ jáde ẹ rìn lọ sórí ilẹ̀ ẹ wáṣẹ́ lọ ẹ wá rìsìkí lọ lórí ilẹ̀ ẹ má sùn ẹ má dákẹ́ bí ṣe kan ọba lọ kò tètè wá mí ọlọ́wọ́ bá ní fàídà qudiyati sọ́lá ọlọ́wọ́ bá ní tí ẹ bá ti kírun tán fantashiru fil ardi ẹ bọ́ sérí ilẹ̀ wabtagu min fadlillah ẹ máa wá ọlá Ọlọ́run káàkiri ẹ máa wá ọlá Ọlọ́run káàkiri ẹ máa wá rísìkì máa béèrè pé dákun èmi ń ṣiṣẹ́ ìṣe mo lè bá ń ṣiṣẹ́ yẹn ọmọ lọ sáìtì ọmọ lè wáṣẹ́ ọwá jòkó sílé oní iṣẹ́ kan lọ bùkátà dẹ̀ ń bẹ́lẹ̀ àwọn ọmọ wà ń bẹ̀ ìyàwó wà ń bẹ̀ oní iṣẹ́ ọlọ́dédé wáṣẹ́ míì iṣẹ́ tẹ́lẹ̀ mi kọ́ ó fàṣà ní àwọn iṣẹ́ ẹjọ́ ohun tó jẹ́ pé bóyá ìgbà ti lọ lérí ẹ̀ bóyá kọ̀mpútà ni wọ́n fi ń ṣe ń sìn wọ́n lọ lè kọ́ wọ́n sọ fún ọmọ pé nígbà tí ìwà ríṣẹ́ ń kọ́ kí ni kí n wá ṣe kí ni kò ṣe wọ ọkùnrin kí ni kò ṣe báwo ọwọ́ àbáyọ ni ìyá wa Maryam alayha salatu wassalam wọ́n ní ó lóyún ìgbà tó lóyún Ànábì Ìsá ògbẹ́ ń gbẹ́ ebi ń pa ìwọ̀n ń lọ kẹ́jẹ́kẹ́jẹ́ ọmọ tí ń mú ó wá fẹ̀yìn ti igi làbídùn ebi sì ń pa Ọlọ́run fẹ́ lo mérékù fún ló fi ní kó fẹ̀yìn ti igi làbídùn Ọlọ́run sì lágbára kó ní kí igi làbídùn wọn máa bọ́ sílẹ̀ kọ́kàn máa ń ṣe kíní kọ́ máa gbà kọ́ dẹ̀ máa jẹ́ Ọlọ́run ní wahuzzi bi jiz'in nakhla Ọlọ́run bá ní Maryam wahuzzi ọya fi ẹ̀yìn rẹ̀ fi ti igi làbídùn yẹn tusaqit alayki rutaban janiyya ó rí pé igi làbídùn yóò máa da àwọn èso làbídùn sílẹ̀ ọfẹ̀yìn tí adákan ọ̀lẹ obìnrin tó tún jẹ́ ọ̀lẹ tó tún jẹ́ aboyún ó ti rẹ̀ ọwọ́ fẹ̀yìn tí báyìí ní àwọn làbídùn bá ń bọ́ọ̀lẹ̀ ìtumọ̀ ni pé do something láti mẹ́rẹ́kù lóòótọ́ do something wọ́n náà ṣe kankan nígbà wá fẹ̀yìn tí tán lọ́lọ́run wá mú àrísìkí wá owó tó wá lágbára ọwá jòkó sílé ẹmọ́jà wòrán o lẹ́yìn náà àwọn owó tá a lè máa ń ṣe gbogbo àná ti mọ̀ àwọn bísínẹ́sì tó dáa lẹ́yìn àwọn iṣẹ́ owó tó dáa
a máa dáko a máa sin àwọn nǹkan lẹ́mìí àtàwọn ṣe ọwọ́ àti gbogbo àwọn nǹkan míì tá a rí pé pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run tá a bá ń ṣe àrísìkí ó ṣe kíni àrísìkí ọmọ wa a máa kọ́ yẹn lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ náà gbọ́dọ̀ àfáà tí ń kọ́ ọmọ ń kéwú ní ṣiṣẹ́ ni kẹ́ sanwó oṣù rẹ̀ tó bá ti di ending of the month kẹ́ má jẹ̀bi kálíbáríkà ọba lè tẹ̀lé àwọn ọmọ tí wọ́n ń kéwú yẹn kọ́mọ́ di pé àfáà tajà tán oyé ẹ̀yin ọ̀sánwó gbogbo iṣẹ́ tó bá ti jẹ́ sí halal oyé ẹ má jà tìjú ẹ̀dí ká gbìyànjú ká fi kún àdúrà tá à ń ṣe kíni tá à ń ṣe tó o bá ń ṣàdúrà tó o ṣiṣẹ́ àdúrà wọn ò ní gbà o ó mọ̀ bùkátọ́ ó wà ní mọ́ṣáláṣí ó wá rí àwọn kan tí wọ́n jòkó lẹ̀ wọ́n ń ṣàdúrà ó wá lọ ó tún wá padà dé ó ní kílẹ̀ yín ṣe mẹ́ẹ̀ wọ́n láwọn ń ṣàdúrà owó ni àwọn ní ẹ jáde nígbà tí ṣàdúrà nǹkan ẹ jáde lóko tí bá tó padà wá bí gbogbo yín ní ká ní pọ̀pá nígbà tí ṣàdúrà tán kí lókùn ti ẹgẹ́ ṣe tó bá ti fẹ́ sùn lálẹ́ kó kí fóònù rẹ bọ́ná kó chájì fóònù rẹ kó fúlù torí ibẹ̀ náà wọ́n pè ọ sí ọ chájì fóònù oní kápẹ́ntà ni ẹ wọ́n fẹ́ ṣe iṣẹ́ kápẹ́ntìrì wọ́n wá pè ọ fá lẹ́yìn àṣùbà wọ́n pè ọ lágo mẹ́wàá fóònù bẹ̀ lápò rẹ̀ ní fóònù rẹ ti kú ni fóònù rẹ ti kú àwọn fa òsì lẹ́sẹ̀ nìyẹn orí fóònù yẹn wọ́n fẹ́ pè ọ sí náà tó bá ti ṣàdúrà tán kó kí fóònù bọ́ náà ni ara akásùbìlà àṣìbáàbì ara gbìyànjú nìyẹn lẹ́yìn náà kọjí káwọn ọmọ tó ń ta artifact lẹ́yìn àdúrà gbogbo ara gbìyànjú ni ọlọ́wọ́ bá aláà ó ní ká gbìyànjú pẹ̀lú àdúrà mo wá bẹ̀ lọ́wọ́ bá nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́mọdé àmọ̀ọ́sì mo bẹ̀ lọ́wọ́ fẹ́nìkọ̀ọ̀kan wa ọlọ́mọdé àmọ̀ṣẹ́ ọlọ́mọdé àwáwá ká tó rí ọlọ́mọdé àwáwá ká tó ná ọlọ́mọdé àdàmú gbogbo bùkátà tí ń bẹ wájú ọlọ́mọsàbà bíyà rẹ̀ gbogbo yìí tí ń bọ̀ ọlọ́mọsàbà bíyà rẹ̀ àwọn tọ́lọ́run ti gbéga láàrin wa ọlọ́mọsọ̀ wá kalẹ̀ àwọn tá wà láàrin ọlọ́mọsà fà wá náà sókè gbogbo tá àti rí kan sí kan ọlọ́mọsà sínú ẹ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh. يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد